bí kí o bàtà tí ìmọ̀ gbọ́ nìyí. Bẹ́ẹ̀ni ẹgbẹ́ náà sí pẹ̀lú gbọ́dọ̀. Ọlọ́run ní kí ìjà yíwé yìí. Ọlọ́run sì ní ìbàjẹ́. Aláyè wa Síkò President General Otito worldwide Muslim Co-Operative òkè yìí gbogbo ẹ̀kú yìí náà. Èyí tí ẹni ká wá sí ní àyílò ní káwá báyìí dúpẹ́ ni. Torí pé ń dọ́tẹ̀ ń dábàá rẹ̀ bẹ́ẹ̀ sí báyìí àmì tó yóò rí báyìí. Bẹ́ẹ̀ yà bá wo sẹ́ni tó ní yóò rí báyìí yọ̀nà ẹ̀ nígbà. Nígbà. Àmọ́ kí ló gbé lórí bó ti rí. Ọba tó wá sí bẹ́ẹ̀. Èyí tá a wá sí àyè lábẹ́ náà fún ẹ. Wọ́n jọ ń jẹ́ pé ọwọ́ ṣiṣẹ́ náà pọ̀ wọ́n kò láyé lọ fún láti wáyà. Lọ́wọ́ gbàgbé àbájá ìgbọ́dọ̀ sílẹ̀ àti sẹ́ńdẹ̀ fún ara rẹ̀ ní bàjẹ́ ṣẹlẹ̀ sí o. Ẹ sàmì dáadáa fún pírẹsidẹ́ntì. O ní kú báyìí. Ètò ọ̀gbà kú etí ń jẹ́ òun lára rẹ̀ ọlọ́run níjẹ́ nǹkan náà kú. Àwọn èèyàn fẹ́ sàmì ìjọba ìlẹ̀ wọ́n bí sí ni o. Ẹni ní ìbá pé tó sì bá mi dáadáa bá ń sàmì lẹ́ẹ̀mẹ́ta. Àmín ya Allah. Alájọ wa Síkò ìyẹ̀dá làjọ ń jẹ́ àwọn méjèèjì. Ìyẹ̀dá dúdú lè mi ìyẹ̀dá pupa lò. Bẹ́ẹ̀ni ìyẹ̀dá ríra wọn mú. Àfà yìí. Akramakumullah. Nígbà tí wọ́n wà Mẹ́kà wọ́n pè mí. Bóò ni programu yìí mo ní ń wọ ẹ̀gbẹ́ wọ̀rí sáfìdí àfihàn lọ́dọ̀ adé ń lóde yìí. Last batch ni mo bá lọ ń Kwara. Bẹ́ẹ̀ni. Àmọ́ ògèrè pé náà kọ̀ ní mi kò sí báàtì tí ìlè bá dé. Bẹ́ẹ̀ni. Mo fi lọ change ẹ̀ sí bàtà kẹ́lẹ́ pé first batch. Nítorí pé mo sábẹ̀ tẹ̀ yín lọ́rùn. Ọlọ́run sì gbà bẹ́ẹ̀. Ìjọ yìí ọlọ́run ní tó tú láyé dáyé. Àwọn afọ àlọ́dọ̀ náà. Mo gbé náà ẹ̀ka kí Senate President ti Otito òkè ọ̀púpọ̀. Ọlọ́run kára kọ́ àlùbáríkà yìí. Gbogbo ẹ̀yin coordinator ayé yín ò ní bàjẹ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ dúró ti Síkò President lórí ọ̀rọ̀ ìjọ yìí. Tí fi ń júṣe tí inú ní bàjẹ́ látàrí kìí yára. Bàbá wa olówó nílá làásì pẹ̀lú gbọ́dọ̀ lọ́wọ́. Asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. Wa alaykum assalam wa rahmatulahi wa barakatuh. Mo kí MC wa lédè master of this occasion. Mufti Otito àwọn ènìyàn mímọ káwọn náà. Bàbá Kẹ́msì náà ọlọ́run bá sí dáadáa fún yín sí o. Àfa àti bàbá bá kì lọ́wọ́ wọlé ẹ̀kẹ́ mo kí yín. Aláàjì wa Akígbadé. Aláràfà mi ni àdúrà yóò máa gbà sí ìjọba yìí lọ. Abágbá àwọn sọ̀kò pé alájì àwọn nìyẹn. Àwọn sọ̀kò pé alájì ọlọ́run bá dúpẹ́ fún yín o. Asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. Wa alaykum assalam wa rahmatulahi wa barakatuh. Àárọ̀ wọ̀nyí lára wa dúpẹ́. Gbogbo àwọn tí a kéwù wa lọ́dọ̀ Kamali. Àtàwọn tí wọ́n ké tí wọ́n lọ́dọ̀ ọmọ kéwù. Ẹ̀wọ̀n àwọn dókítà òrùn wọ́n tẹ́jẹ́ tàdábíyà. Àtàwọn pírọfẹ́sọ̀ wọ́n tẹ́jẹ́ tàdábíyà. Àjàjà onísànàwí pẹ̀lú ìdádí. Níbi ewu kálẹ̀ dé onílé dúdìyàn. Wọ́n ti fi ládàá bímọ wá gbogbo àdàbíyà. A dúpẹ́ fún àwọn bàbá Sheikh Kamali. Àrọ̀wọ́ yìí lára wa a dúpẹ́. Àtàwọn tí wọ́n ké tí wọ́n lọ́dọ̀ ọmọ kéwú. Ẹ̀wọ̀n wọn dókítà olùwà tẹ̀lé tàdábíyà. Àtàwọn kúrò fẹ̀sọ̀ wá tẹ̀lé tàdábíyà. Àjàjà lórí sáyẹ̀wì pẹ̀lú ìdádí. Níbi òwú kálẹ̀ dé onílé dúnìyà. Wọ́n ti fi ládàbí mọ̀ wá gbogbo àdàbíyà. A dúpẹ́ fún àwọn bàbá Sheikh Kamali. Àrọ̀wọ́ yìí lára wa. Ọlọ́run
ṣe wọ́n lọ́mọ tí omi àbí ọlọ́run. Ṣé wọ́n lọ́mọ tí omi àbí ọlọ́run. Àtọkùnrin àtobìnrin ọmọ tí mo bí. Àtọmọ àtọkùnrin tí mo ta sọ́dọ̀. Jẹ́ wọ́n jọ àfáàwá ṣé ìwòkà mọ́lì. Tọ́rọ máa tó bàjọ́ bàbá Adébí tó gbọ́. Bó ti lè wú kò ní mọ̀ tó yóò sì sòwò. Jẹ́ wọ́n jọ àfáàwá bàbá wà lágbàjì. Tọ́rọ máa tó bàjọ́ bàbá Adébí tó gbọ́. Bó ti lè wú kò ní mọ̀ tó àní ìlànà bíkun. Jẹ́ wọ́n jọ àfáàwá ṣé ìwò Ádámù. Tọ́rọ máa tó bàjọ́ bàbá Adébí tó gbọ́. Kò sí nígbà ìwọ̀sí ilé dúníyà. Bàbá lágége kì í bínú ìwọ̀sí ni wọ́n kọ́. Àfọ̀rẹ́ ẹgbẹ́ ọ̀nà ìgbèjì ọ̀hánà. Ṣé wọ́n lọ mọ̀ràn tí wù mí àbí ọ̀nà? Ọmọ àpá ìwé ni ọ̀tún kí ọ̀tún rẹ̀ ọ̀tún ìwà ọlọ́run àánú ọlọ́run àforíjì ọlọ́run fàyàbalẹ̀ ọlọ́run. Ẹ̀yà bẹ́ẹ̀ fọkàn bá lè ká sóró dùnú. Ìgbà ọlọ́run ọdún tó yóò ní ìbàjẹ́. Ọlọ́run gbogbo bá wà fà. Àmín. Ọlọ́run tó bá dé àti inú sì ní ìbàjẹ́ wọn. Àmín. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Àmín. Ọlọ́run má ṣàjá sọ dáadáa. Àmín. Ọlọ́run kò sí àpẹ̀lẹ́pẹ̀lẹ́. Àmín. Ọjà ṣubú ọlọ́run. Ọyẹ́ ìlú ọlọ́kọ́ má gùn mọ́. Bàbá mi al-marhum Sheikh Muhyiddin Àdìdánlé ọlọ́run bá kí wọn sí. Kárí gbogbo wọn lẹ́yìn ọlọ́run yóò tọ́sùn ní báyìí wọn bẹ́ẹ̀. Bàbá Muhyiddin ọlọ́run bá kẹ́kọ̀ọ́ wọn sí. Bismillah kul huwallahu. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Àmín. Àmín. Aya kalaki. Ó yẹ jáde. Torí sẹ́mi ti kún wá sí. Okay. Wọ́n ń bá sọ̀kalẹ̀ wá sí. Kí a fún wa lè gbígbẹ́. Òjò ti ń rọ̀ báyìí yóò tutù. Kó ló sì jáde bẹ́ẹ̀. Nǹkan tó dáa ní ọjà yóò bá. Ẹ̀kẹ́ aya kan. Ẹja kéka sì tún káwá dá dúró bẹ́ẹ̀. A'udhu billahi minash shaitanir rajim. Èrè wọn lọ́wọ́ àbí ká máa bó ẹni lásìkò. Ìjọba àkàbọ̀ rẹ̀ ní lásìkò àbí ọ̀dà. Bismillahirrahmanirrahim. Wàbí nasta'in. Rabbi zidni ilma. Al-Qur'ani ọlọ́dún máa àṣọ bákà mí ní hasanati faminallahi wọ́n máa àṣọ bákà mí sẹ́yìn àti faminafsi. من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا. Ẹgbẹ́ ni máa sọ ọba kàmí ní asẹ́rẹ̀tì. Ìwé tó bá tó ọ̀rọ̀ wọn ní dáadáa. Tó bá lé tó bá bá tó bá fà tó tóra wọn tó pè tó jẹ́. Látọ̀dé ìwé ọlọ́run ni. Ọkàn wu ọlọ́run ni o. Àánú lórí gbà o. Òun àánú ni ọmọ ẹsẹ̀jẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ni. Ọfà ó tóra wọn. Ó pè é ó jẹ. Olú ọyọ. Ọyọ. Olé ọba. Olé ọba. Àánú lórí gbà o. Ọfẹ́ ní oní. Ọfẹ́ jẹ orí jẹ. Ọfẹ́ jẹ orí jẹ. Ọfẹ́ tó orí tó. Ọfẹ́ tó orí ọfẹ́ dà orí dà. Gbogbo ìtọ́wọ́ wò mẹ́. Mi ní Hasanah ti ń fa mi náà láì. Ìtọ́wọ́ tó lọ́wọ́ ní dáadáa. Ìmọ̀ràn ni mo sẹ́ńdì ẹ̀gbẹ́ kó ti sáfù ẹ̀. Àánú lórí gbà. Fa mi náà láì. Ó wà lọ́wọ́ sí ẹ̀bẹ̀ fún ẹ ní. Wa ma asabaka min sayyi'atin fa min nafsika. Àfá yìí bí n tí wọ́n ń jẹ́wọ́ lára rẹ̀ bá ti lè kọ̀ jẹ́wọ́ mọ́. Káì. Káì. Fàmínà fùsíkà. Ọlọ́run yóò yẹra rẹ̀ wọ́n lọ́ba tààrà níjẹ́. Check yourself. Báwo lè mẹ́lọ́ ṣe gbọ́ láti nítorí yẹ̀ wò? Ó ṣe dá wọn tí ọ̀dà fẹ́ lómi lára rẹ̀.
tọ́ba dá fún ọ lónìí tí ọ̀dà fẹ́ẹ́ mi ra ọ́ padà fi bìtà. Ọ̀dà fún ọ náà nù kò lè dá fún ọkà lẹ́nu. Bàbá ní kò jẹ́ tẹ́lẹ̀ ní ọ̀jẹ́ láàárẹ̀ ọ̀pára ní jẹ́ mọ́. Bàbá ní oní tẹ́lẹ̀ ní ọ̀pá ní látara ní ti ọ̀pára ní mọ́. Ọ̀pára ní ní mọ́. Bàbá ní ọ̀dà tó dá látara àfa yìí tẹ́lẹ̀ ní ọ̀bá dá tó dá látọ̀dọ̀ tiẹ̀ ọ̀pára dàda gúdà. Bàbá pè ọ ní nǹkan lónìí tẹ́lẹ̀ bí ọ̀pẹ tí ò ní padà jẹ́ nǹkan ò ní padà jẹ́ nǹkan. Wọ́n máa sọ bàtà mi ṣe yí àti fámi nàbùsíkà. Ọlọ́run nítorí ẹ̀. Ìyẹn ọlọ́jà gbé wà ní Muhammad dìde ló jíṣẹ́ pé lọ́ọ́ jíṣẹ́ kẹ́ mọ́ bora yín láṣìírí o ẹ máa ṣàánú ara yín o ẹ máa nara yín lọ́wọ́ o. Wọ́n dẹ̀ fà á bílá iṣẹ́ ìdá. Ẹ̀rí àwọn kan máa pa mí. Ẹ̀rí àwọn wo ni? Wàhálà mo ṣe kí n tó di tí mo dà. Àwọn kan ṣe wàhálà ju tiẹ̀ lọ. Bàbá yìí ọjọ́ wàhálà la bá fi ń ní. Ọ̀sẹ̀ tí ó lọ́wọ́ táwọn ti ń fa òkúta. Àwọn ti ń lagi. Kọ́ bá lagi tírélà kan táwọn ó tún jẹ́ lówó. Bánà sáré padà wá rọ̀lẹ́. Yóò tún ṣiṣẹ́ àwìn. Àbáwọn ti ń gbé sọ́kàwé. Táwọn máa ń gbé tí àgbé máa ń gbé. Síbẹ̀síbẹ̀ wọn ò ní gbowó lóòjọ́. Bàbá. Wọ́n ẹgbẹ́ gbára rẹ̀ lọ́ba ká. Wàhálà ló sí tó rò bọ́ yọ. Àfáà yìí. Bàbá. Ọlọ́run kò ní bẹ́ẹ̀ o. Lẹ́yìn mo fẹ́ kẹ́ ọ jẹ́ látòdè ìlú Ọlọ́run. Alájì wa Ziko President General Otito Ìyàdá. Bọ̀rọ̀kìnní àdéhùn of Ọ̀yọ́ State. Bọ̀rọ̀kìnní àdéhùn of Ọ̀yọ́ State. Ìtọ́jú àtòfin yìí báyìí nǹkan mẹ́ta ni. Kíni ẹja sọ mẹ́tẹ̀ẹ̀ta káwá bọ́ sísẹ́ ẹlẹ́ẹ̀kejì. Alákọ̀ọ́kọ́ mo fẹ́ sọ ọ́ dà báyìí látòdè ìlú Ọlọ́run. Bàbá ìpẹ́ nìkan ló ṣe yóò ti ṣèrègùn láti bẹ́ẹ̀ni. Àkọ́kọ́ nù. Èèwọ̀ bẹ̀ni. Ẹlẹ́ẹ̀kejì. Ọlọ́run á wọ sọ́ọ́ sàwọn ẹlẹ́sà. Èèyàn ni wọ́n náà bá pàdé rẹ̀ lọ́tọ̀. Bẹ́ẹ̀ ọ̀hún bá àbárí mọ́kọ́. Subhanallah. Bíjà bá mẹ́mí kápá yẹ. Èèyàn tó bá díyàn kéèyàn kì í kó àjọba yìí. Kò ní kó jọba sí kó jọ kò ní pẹ́ ẹ̀gbọ́n náà bá ṣe léèyàn yéèyàn ní màrí nǹkan kó jọ. Nǹkan wọn wá yè máa lọ́wọ́. Ó sì ó léèyàn yéèyàn. Èèyàn ni ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta làníyàn. Àníyàn kí àní mo fẹ́ ṣàánú ọmọ làkejì. Allah ń bẹ lẹ́ni rẹ̀. Ọ̀sán fẹ́ kẹ́yìn láyé. Mo fẹ́ ṣàánú. Kúrò máa pèsè takiri máa kúrò mbẹ. Olómìnira yìí o. Lọ́sọ̀kè lọ. Wọ́n ti wọ́n yìí. Ìyá ń lọ ní ìdílé. Ọjà ni mi kò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ọ̀sán náà mo kàn fẹ́ máa wẹ̀ nìkan ni. Títọ́ ní.